Kì í ṣe ohun ìyàlẹ́nu mọ́ wípé púpọ̀ nínú àwọn ènìyàn tí wọ́n ń gba ìwòsàn kan tàbí ìkejì káàkiri onírúurú ẹ̀ka ni wọ́n jẹ́ ọ̀dọ́langba lórílẹ̀-èdè Nàìjíríà látàrí púpọ̀ ìwà mímu egbòogi olóró, ìwà ẹgbẹ́ òkùnkùn àti àwọn yòókù tí a kò dárúkọ. Látàrí àwọn kùdìẹ̀kudiẹ wọ̀nyí ló ṣokùnfà àgbékalẹ̀ ètò ìlàlọ́yẹ̀ láti ọ̀dọ̀ Gíwá Ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà Káyọ̀dé Ẹgbẹ́tókun pẹ̀lú ìbáṣepọ̀ ẹ̀ka òmíràn tí wọ́n bẹ̀rẹ̀ ní ẹkùn ti South West tí wọ́n tẹ́ pẹpẹ ètò náà ní agbègbè Ìkẹjà pẹ̀lú ìkópa àwọn alukoro ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà Múyìwá Adéjọbí, Kọmíṣánná Ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Fáyọ̀adé Adégòkè àti àwọn yòókù tí a kò dárúkọ. Níbi ètò náà ni Kọmíṣánná àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti sọ méní méjì tí ètò ìlàlọ́yẹ̀ náà ló fi dínkù ìwà ọ̀daràn láwùjọ. Bákan náà ni alukoro tàwọn ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà Múyìwá Adéjọbí túbọ̀ fi ìdùnnú ọkàn hàn lórí ètò ìlàlọ́yẹ̀ náà tí yóò mú kí ìwà ọ̀daràn di ohun àfẹ́yìn tí egun aláré ń fi ṣọ láwùjọ orílẹ̀-èdè Nàìjíríà. Látàrí ìyanṣẹ́lódì tó fọ́lé kákò láwùjọ orílẹ̀-èdè Nàìjíríà lónìí tí ń ṣe ọjọ́ Ajé Monday láti ọ̀dọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà, alága tàwọn ọmọ ẹgbẹ́ TUC ẹkùn ti ẹ̀ka ìpínlẹ̀ Èkó Comrade Gbénga Ẹkúndayọ̀ ní àsìkò ìgbáradì jíjáde wọn sí onírúurú àwọn ẹ̀ka iléeṣẹ́ gbogbo ṣe àkíyèsí wípé ọ̀pọ̀ nínú àwọn ọmọ ẹgbẹ́ ni wọn kò dúró láti mọ bí ìyanṣẹ́lódì náà yóò ṣe fẹsẹ̀ múlẹ̀ látàrí rírètí àbálọ àti àbábọ̀ ohun tí ìjọba yóò gbé ṣe látàrí owó ẹ̀tọ́ wọn tí wọ́n béèrè fún. Ṣùgbọ́n ó ní ìyàlẹ́nu ló jẹ́ fún ọmọ ẹgbẹ́ òṣìṣẹ́ wípé títí di àsìkò yìí àwọn kò gbọ́ ohunkóhun láti ọ̀dọ̀ ìjọba, èyí tí àwọn rí wípé yóò túbọ̀ mú kí ìyanṣẹ́lódì tí ọmọ ẹgbẹ́ òṣìṣẹ́ fi ẹsẹ̀ múlẹ̀ gidi ní ọ̀la òde òní. Bẹ́ẹ̀ ló yànnàná gbogbo akitiyan àti ìlàkàkà tàwọn ọmọ ẹgbẹ́ òṣìṣẹ́ láti rí wípé ìṣèjọba lórílẹ̀-èdè yìí tẹ́tí sí ohun tí àwọn ń béèrè fún tí ó sì jẹ́ wípé púpọ̀ nínú gbogbo ìgbìyànjú náà ló forí ṣọpọ́n. Ìyanṣẹ́lódì tàwọn ọmọ ẹgbẹ́ òṣìṣẹ́ náà ni wọ́n sọ wípé yóò máa tẹ̀síwájú lọ́la òde òní. Kò jẹ́ bó ṣe jẹ́ lórí ìròyìn agbègbè lónìí tí ń ṣe ọjọ́ Ajé Monday.